mo ti sọ tẹ́lẹ̀, mo ní tó bá tójú ṣúṣu, mo ní fún wàhálà. Ṣẹ́yìn náà ti gbọ́ pàlàjí Wàsíù Àyìndé tó ti kọ another petition sí gọ́vnà Dàpọ̀ Abíọ́dún tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn. Ẹ wo bí kinní yìí kinní mi ni, ó yàtọ̀ sí kinní yìí kinní wa ni. Ọlọ́tọ̀ ló dẹ̀ máa ń sọ wípé tòun ọ̀tọ̀. Ohun tó ṣe fún Àlàjí Wàsíù Àyìndé nǹkan tó burú jáì ni o, nítorí pé kí ni ọ ní òrìṣà bò lè gbè mí, ṣe mí bó ṣe bá mi. Látìgbà tí Àlàjí Wàsíù Àyìndé tí wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn, Àlàjí Wàsíù Àyìndé ó máa claim ìlú méjì, Ìjẹ̀bú náà ni Àlàjí Wàsíù Àyìndé ń claim. Kí ló wá dé tó wá jẹ́ pé gbà tí ọ̀rọ̀ àti wá bọ́ sórí àpèrè àwọn baba ńlá baba wọn tó wá délẹ̀, ìgbà yẹn làwọn kan ṣẹ̀ wá lọ gbìmọ̀, lọ́ṣẹ̀ wá lọ kóra wọn jọ, tọ́ṣẹ̀ wá mọ̀ wípé Àlàjí Wàsíù Àyìndé kì í ṣe ọmọ Ìjẹ̀bú. Áwù lórí ètò yíyan Àwùjalẹ̀, gbogbo àná la mọ̀ wípé gbàgede 14 days tíjọba ìpínlẹ̀ Ògùn tí wọ́n fún àwọn ìdílé Fùsẹ̀ǹgbùwà láti fi orúkọ àwọn ọmọ oyè ránṣẹ́. 14 days yẹn ti kọjá báyìí o. Oríṣiríṣi dẹ̀ ni ó ń lọ lórí social media. A rí i pé àwọn kan wà ó dìídì kóra wọn jọ láti máa ba Dr. Wàsíù Àyìndé Marshal Olúayé Fújì lórúkọ jẹ́, tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Torí pé kí ni àwọn tí wọ́n ń ba Wàsíù Àyìndé lórúkọ jẹ́, àwọn tí wọn ò ní àròjinlẹ̀, àwọn tí wọ́n ń sọ wípé kí ni Wàsíù Àyìndé fẹ́ fi ipò Àwùjalẹ̀ yẹn ṣe, àwọn tí wọn ò ní àròjinlẹ̀ ni o. Kí ló fà á tẹ́nu fi pọ̀ lórí ọ̀rọ̀ Àlàjí Wàsíù Àyìndé? Kí ló fà á tí ọ̀tá fi pọ̀? Ẹ má jẹ́ ká tanra wa, ṣé rí bí nǹkan ṣe rí gẹ́gẹ́ bí nǹkan tí bàbá wa ọba tàná tí wọ́n wájà, ọba Síkírù Adétọ́nà, ó ní téèyàn bá sọ́kò sòwúlè kò ní gbóhùn onílé. Ṣóye yín? Èèyàn ò ní wà kó má ní ẹni àyànfẹ́ títí ẹ̀. Ẹni àyànfẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá ní Àlàjí Wàsíù Àyìndé. Ìdí rèé tí ọba òkè ẹ̀yin náà jẹ́ ká wò náà, ó ní owó ni Wàsíù Àyìndé fi jẹ oyè olórí ọmọọba. Níbo ló ti bá rí bẹ́ẹ̀? Ibo ni Wàsíù Àyìndé ti fi owó jẹ olórí ọmọọba? Kábíyèsí Síkírù Adétọ́nà, kọ́lọ́n bá fi ọ̀run kẹ́ wọn, nínú ọba tá a ní ní ilẹ̀ Yorùbá, kò tí ṣe rí, èmi máa ń sọ, màdẹ́tù máa tún sọ, thank God ayé ti dáyé social media. Ẹ gbé ibì kan wá ní ibi tí bàbá Síkírù Adétọ́nà tí wọ́n ti gbowó ẹ̀yìn tàbí tí wọ́n ti gbowó àbẹ̀tẹ́lẹ̀, yálà lọ́wọ́ olóṣèlú, yálà lọ́wọ́ any fucking body. Bàbá Síkírù Adétọ́nà wọn ò sí lára àwọn ẹni tí wọn ò sí lára ọba tí ń jẹ̀jẹ̀kújẹ. Kò tiẹ̀ ṣẹlẹ̀ rí. Bàbá Síkírù Adétọ́nà ò ṣe rí láti gba owó àbẹ̀tẹ́lẹ̀ torí kí wọ́n lè gbé oyè tó tọ́ sí ọmọ inú ilé, oyè tó tọ́ sí ọmọ inú ilé kó wá gbé fún ará ìta. Bàbá Síkírù Adétọ́nà ò lè ṣe bẹ́ẹ̀ o, wọn kì í ṣe èèyàn bẹ́ẹ̀, wọn ò lè ṣe bẹ́ẹ̀, bàbá ò ṣe rí. Tí Àlàjí Wàsíù Àyìndé ò bá kí ń ṣe ọmọ ọba, tálàjí Wàsíù Àyìndé ò bá jáde nídìílé ọba nítòótọ́, ọba Síkírù Adétọ́nà ò lè fi wọ́n jẹ olórí ọmọ ọba. Ẹ lọ wo ìtàn kí wọ́n tó lè fìyàn jẹ olórí ọmọ ọba. Ẹni tí ò ní access sí ọba, ẹni tí ó kì í ṣe ọmọ ọba, tí kò tán mọ́ ìdílé ọba, kò lè ṣe kí ni, wọn ò lè fi joyè olórí ọmọ ọba. Ṣẹ́yìn ò gbọ́ nínú òwe Yorùbá ni tí wọ́n sọ wípé ọmọ ẹni ò ní ṣèdí bẹ́bẹ̀ rẹ̀ ká wá kórílẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Ládùúgbò bí ọmọ ọba bó ṣe pọ̀ tó, kó wá já wípé ẹni tí ó kì í ṣe ọmọ ọba, tí kò tán mọ́ ọba, tí kò lè bọ̀ sórí àpèrè ọba, lọ́mọ wá fi jẹ olórí ọmọ ọba. Ẹ jẹ́ ká gbé yẹ̀wò náà. Ìrẹ̀jẹ̀ ńlá lélẹ̀ fún Wàsíù Àyìndé. Wọ́n rí Àlàjí Wàsíù Àyìndé jẹ́ gidi gan ni.
wọ́n rẹ́ wọn jẹ gidi gan ni. Alhaji Wasiu Ayinde dẹ́ni yìí wọn kì í ṣe oníwàhálà èèyàn. Tó bá jẹ́ pé lòmíì ni wọ́n ṣe irú nǹkan tó ṣe fún Alhaji Wasiu Ayinde yìí fún, pẹ̀lú gbogbo agbára tálàjí Wasiu Ayinde ní, pẹ̀lú connection tí wọ́n ní, pẹ̀lú link tí wọ́n ní, nǹkan àti bàjẹ́ o. Alhaji Wasiu Ayinde dẹ́tù wá fi ọwọ́ lẹ́wọ́n torí pé kí ni bàbá yìí nígbàgbọ́ wípé tí Olúwa làṣẹ, ìyóòwú awí tí Olúwa làṣẹ, àmọ́ ẹ̀tọ́ ẹni èèyàn gbọ́dọ̀ béèrè fún ni. Torí lẹ́tà tí Dr. Wasiu Ayinde wá ń kọ ẹ̀yin èèyàn tí ó fi ń béèrè fún ẹ̀tọ́ ẹ̀, tí bàbá yìí fi ń béèrè fún ẹ̀tọ́ ẹ̀, kò ṣáà kì í ṣe Alhaji Wasiu Ayinde nìkan ni wọ́n jáde láti jẹ Àwùjalẹ̀. Ṣé báwọn kan ti ń post ìkan lára àwọn ọmọ ọba kiri, kódà wọ́n tún kọ allegedly dó ẹni yẹn ti jáde láti wá debunk ẹ̀ torí pé kí ni ọ̀ràn ńlá ni wọ́n fẹ́ tìṣẹ́ ẹni yẹn lọ́rùn, tí wọ́n ń gbé fọ́tò ẹni yẹn kiri gbogbo orí social media pé ẹni yẹn ní Àwùjalẹ̀ tuntun. Níbo lẹ ti gbọ́ bẹ́ẹ̀? Azat bá a ṣe ń kó ìròyìn yìí jọ lọ́wọ́lọ́wọ́ báyìí kò tí ì sí confirmed, wọn ì tí confirmed anybody. Ìjọba ìpínlẹ̀ Ògùn wọn ì tí confirm anybody gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú. Aspirant sì ni oníkálukú tí Alhaji Wasiu Ayinde dẹ̀ jẹ́ ọ̀kan pàtàkì, ọ̀kan gbòógì. Lára àwọn ẹni tí ifá wọn mókè jùlọ ni Alhaji Wasiu Ayinde, nítorí pé kí ni ṣé connection Alhaji Wasiu Ayinde ò ní? Wọ́n ní ṣé títí pé company ni ẹ lọ wo adúrú iléeṣẹ́ tí Alhaji Wasiu Ayinde tí wọ́n ní ilẹ̀ Ìjẹ̀bú. Ẹ wo iye èèyàn tó jẹ́ ọmọ Ìjẹ̀bú tí Alhaji Wasiu Ayinde tí wọ́n employ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jáde tí wọ́n fẹ́ jọba wọn ò ní nǹkan tí wọ́n lè fi sọ wípé ipò ọba Àwùjalẹ̀ yìí ó tọ́ sí mi. Ìdí rèé tí wọ́n ṣe ń ṣe kí ni tọ́pọ̀ tí àwọn allegedly wípé ok ẹ wo irú bàbá Èkó for instance, Balógun Èkó for instance, Balógun Èkó fojú hàn wípé ó jẹ́ ọ̀kan gbòógì lára àwọn ọ̀tá Wasiu Ayinde tó fojú hàn, because gap tó wà láàrin Balógun Èkó àti Alhaji Wasiu Ayinde ó lọ fà o. 21 years ni Alhaji Wasiu Ayinde gbà lọ́wọ́ Balógun Èkó. Balógun Èkó wá ń sọ ìtàn Alhaji Wasiu Ayinde tí wọn ò lè fi ìdí ẹ̀ múlẹ̀, unconfirmed report tí ẹ ò lè fìdí ẹ̀ múlẹ̀, oríṣiríṣi àwọn allegation. Ó ní bí ọmọdé ò bá bá ìtàn ó ló máa bá àròbá. Àròbá dẹ́nì yìí wọ́n ní bàbá ìtàn gidi ni, àmọ́ irọ́ ló ń jẹ́ bẹ̀rẹ̀ má ẹ̀ka tanra wa o. Ọ̀pọ̀lọpọ̀ àròbá irọ́ ló wà ń bẹ̀ o, torí pé bí nǹkan ṣe ṣẹlẹ̀ kọ́ ni wọ́n ṣe máa sọ ọ̀rọ̀ òkèèrè tí kò bá lé ẹyọ kan ó máa dín kan. Ṣé ẹ fẹ́ k'Alhaji Wasiu Ayinde wọ depression ni? Bàbá yìí jẹ́ èèyàn kan tó strong. Ó ti kọ́kọ́ wò wípé ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká gbalé ẹjọ́ lọ. Àwọn kan tún lọ lọ́wọ́ agbára wọ́n ní kọ́mọ ẹjọ́ ní pé kí wọ́n dẹjọ́ nù. Kì í ṣe pé Alhaji Wasiu Ayinde ó mọ̀nà àti àpíìlì, àmọ́ onílùú ò ní fẹ́ kí ìlú òun ó bàjẹ́. Èyí ló ń jẹ́ k'Alhaji Wasiu Ayinde kí wọ́n tẹ̀ jẹ́jẹ́, torí pé kí ni ẹni jẹ́jẹ́ ni Alhaji Wasiu Ayinde. Àmọ́ ojú wa gbá mi tì fún gbogbo ẹ̀yin tẹ́ ń jẹpo jata ilẹ̀, tẹ́ ń jẹpo jẹyọ Alhaji Wasiu Ayinde tẹ́ ẹ jẹ́ ọmọ Ìjẹ̀bú. Ojú gbá mi tì fún gbogbo yín. Ká má wà rí èèyàn kan ṣoṣo nínú ìdílé t'Alhaji Wasiu Ayinde ti jáde tó lè sọ̀rọ̀ wípé Alhaji Wasiu Ayinde ọmọ ìdílé wa ni, ó lẹ́tọ̀ọ́ láti jẹ Àwùjalẹ̀. Ẹ jẹ́ kó ní kálukú bọ́ sórí fídì náà. Tó bá jẹ́ títí ìbò ni kí wọ́n máa di ìbò yẹn nígbà igba times igba, Alhaji Wasiu Ayinde ló máa wọlé. Kí wọ́n máa, tó bá jẹ́ wípé by voting ni wọ́n fẹ́ fi yan ipò Àwùjalẹ̀
ẹlòmíì tálàjì Wasiu Ayinde ṣe dáadáa sí tí kò lè sọ̀rọ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ̀rù ló ń bà o torí pé kí ni ńṣe ni àwọn kan dẹ̀ lọ ń dúnkokò mọ́ àwa tí à ń sọ̀pọ̀ọ̀tì Alhaji Wasiu Ayinde àwa tá a rí dáadáa tálàjì Wasiu Ayinde ń ṣe. ṣéyàn kan wà tí ó níbi tó kù sí ni kándídéètì ti yín òun dà ẹ tó sọ pé ní báyìí lẹ ẹ tó sọ wípé ní báyìí lẹ support torí pé sì mọ̀ pé tẹ́ ẹ bá sọ wípé ẹni báyìí ni ẹ support bẹ́ẹ̀ ṣe lọ ń tú ìdí Alhaji Wasiu Ayinde táwa náà bá bẹ̀rẹ̀ sí ní máa lọ tú ìdí kándídéètì yín ẹ rí i pé ṣòkòrè jìnnà sọ̀rẹ́ bí sánmọ̀ ṣe jìnnà sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí fún àṣà àti òfin láti gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ ká má tanra wa Alhaji Wasiu Ayinde ó ti kó 90%, gbogbo àwọn tó kù 10% ló fẹ́ manage. Instead kẹ́ẹ̀dẹ̀ ṣe kinní yìí nítùbínùbí instead kádẹ̀ ṣe nítùbínùbí àwa ń deny nǹkan tó jẹ́ concern sí mi jùlọ òun ni bí wọ́n ṣe deny Alhaji Wasiu Ayinde tó dẹ̀jà sí wípé ọjọ́ tí Alhaji Wasiu Ayinde jẹ́ oyè olórí ọmọ ọba kínlẹ̀ Ìjẹ̀bú tí ọba tàná Dr. Sikiru Adétọ́nà tí wọ́n fi wọ́n jẹ tí wọ́n tún mú wọn wọ Ìpèbí Alhaji Wasiu Ayinde lò 21 days ní Ìpèbí 21 days Alhaji Wasiu Ayinde ló ní Ìpèbí kábíyèsí Sikiru ọba Adétọ́nà ó ń ṣe kí ni ó fi ń fa ilẹ̀ ó fi ń ṣe handing over f'Alhaji Wasiu Ayinde ni ẹni tí ọba ti ṣe handing over fún ibi tí bàbá yẹn bá iṣẹ́ dé pàápàá jùlọ lórí ìdásílẹ̀ Ìjẹ̀bú State ibi tí bàbá yẹn bá iṣẹ́ dé bàbá ti mọ̀ wípé ìsà ti ń pẹ́kè at any time ni ẹlẹ́mìí lè gbà ìdí rèé tí bàbá àtọ́ṣe tètè fi Alhaji Wasiu Ayinde jẹ́ olórí ọmọ ọba ní kọ́mọ́ kése tí wọ́n dẹ̀ fa gbogbo kinní yẹn lé Alhaji Wasiu Ayinde lọ́wọ́ látàrí wípé ẹni tó mojú oògùn ní ń pa bìnírè ó wá tó àsìkò tó jẹ́ k'Alhaji Wasiu Ayinde máa wá jèrè iṣẹ́ ọwọ́ wọn ẹ̀yin kan wá sọ wípé kí igbá kan àwo kan ẹ ò bẹ̀rù Ọlọ́run o ẹ lọ stop ẹ o àǹfààní wà fún anybody láti gbé candidate ẹ̀ lárugẹ bọ̀ ẹ lọ stop láti máa bà Alhaji Wasiu Ayinde lórúkọ jẹ́ ẹ jọ̀ọ́ last warning leléyìí Balógun Èkó lọ́mọbi tára wọn kù sí báyìí o torí pé kí ni àwọn májè ò bá jẹ́ àwọn olólùfẹ́ Wasiu Ayinde ó ti ṣe kí ni ó ti gbé wọn lọ sílé ẹjọ́ a ò ní rógun ẹjọ́ o Bayo Black lórúkọ tèmi a ó máa bọ̀bẹ̀ ní ìbẹ̀ṣù àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀nà wò gbogbo ẹni bá ní a máa bọ̀ òun náà la ò ní dé bá láṣẹ Elédùmarè èmi ní tíyín tòótọ́ Bayo Black lórúkọ mi lẹ́ẹ̀kan sí i mo fẹ́ máa fi eléyìí mo fẹ́ máa fi ṣe yìí lọ ẹ tún pàdé mi ní ọjọ́ rẹ̀ a ó máa bọ̀bẹ̀ ní ìbẹ̀ṣù àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀nà wò gbogbo ẹni bá ní a máa bọ̀ òun náà la ní dé bá láṣẹ Elédùmarè mo sọ yìí mo dúró ná ó tún dijọ́ mi ìjọ́ rẹ̀ ire o.